أين الروح من جسدي أين الروح من جسدي عجبت لروحي أين الروح من جسدي من عنده علمها سبحان بارئها bẹ́ẹ̀ bá sọ pé òun mọ orí ọlọ́run nínú ayé ẹ̀ wọ́n bá dá àwọn ọmọ èèyàn máa ń kó lọ wo bí ẹ̀mí tó ń lò sí wọ́n ló ní. àdébùtò lè ròyìn. àdébùtò lè ròyìn. ayé òkú mi jásàdì. من عنده علمها سبحان بارئها. ìyá ọmọ ẹgbẹ́ mi atẹ́gùn ni. atẹ́gùn lè ní. ibi ẹ̀mí ń gbé náà pé ní àlùkò ọkàn kó o bá ti èyí tí o sọ àdéhùn ẹran kó o rí ẹran oríta díẹ̀ ó wà ní ihò tí ó máa lọ tí ó máa bọ̀ lára ọkàn yìí ibi ẹ̀mí tí ń ṣeré nù. àdébùtù yìí ẹ̀yin náà rúùlù. àárín òru mi jásàdì. من عنده علمها سبحان بارئها. bẹ́ẹ̀ bá ní kó wọ́n wò kí là ń pè ní ẹ̀mí. فأنت بالروح لا بالجسم الإنسان. tọ́lá kí là ń pè ní ènìyàn ẹ̀mí là ń pè ní èèyàn. èèyàn sa otí rí oorun ó dùn ní kò dùn rí sinmi kálọ ẹ̀mí ní bọ́dì yìí. àdébùtù yìí. ọlọ́run fi bọ́dì po ó fi ṣe aṣọ fẹ́mi ni. أين الروح من جسدي سبحان بارئها من عنده علمها سبحان بارئها. wọ́n á bèrè lọ́wọ́ rẹ pé wọ́n náà wọ́n sí ronú sí dáadáa báwo lè fi ṣe dára rẹ̀. àlẹ́ yìí sá ọlọ́run fẹ̀mí sí la nígbà tí ya rẹ̀ lóyún rẹ̀. ọlọ́run fi ẹ̀mí oyún àlẹ́bí sá sínú ìyá ìdílé wọ̀nyáwó. ọlọ́run ní àwọn àna pápá rẹ̀ afẹ́mi sí la bàtà fẹ́mi sí la àlẹ́bí yìí sá ti lè di ọmọ nínú ìyá láìsùn ọkùnrin. أين الروح من جسدي bọ́dé yẹn wá dúpẹ́ nǹkan tó bọ̀rọ̀ dúpẹ́ ní ẹ̀. من عنده علمها سبحان بارئها. ẹ̀mí ò sì lè ṣe kó má kú. من عنده علمها سبحان بارئها. ẹni tí ìjọba ẹ̀mí wá ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ọlọ́wọ́ wa tó dáa. kò sí lọ́wọ́ ẹ̀dá kan. ẹ̀mí ó sì kú nígbà méjì. ìgbà méjì lẹ̀ yóò kú. yóò kú kú kan tí ó jì yóò kú kan kò ní jí mọ́. Subhana bariha. من إله واحد أحد يبني العظام ليوم ثم يحييها. jíjí ẹlẹ́kẹta tí ẹ̀mí ó jì í ọ̀pọ̀ nìyún. ìgbà tẹ́mi ó kú tí ó jì í òun nígbà tó o bá sùn. torí nígbà tó o bá ti sùn báyìí lè mú ẹ̀ẹ́dẹ̀gbẹ́dẹ́lẹ̀ pé mo fẹ́ sùn ẹ̀mí kó la rẹ̀. من إله واحد أحد bàbá tí o ní bèrè àṣẹ lọ́wọ́ ẹnìkan tó tó bá ṣẹ. من إله báyìí dùn. واحد أحد ọ̀yá yóò mọ̀ yìí. يبني العظام ليوم ثم يحييها. ìgbà náà kejì tẹ́mi ó kú tí ò ní jí mọ́ nígbà tó bá kú láyé. ìjọba méjèèjì ọlọ́run wa torí bẹ́ẹ̀ lónìí bá sùn báyìí wọ́n gbé ìrìn àjò sórí yìí. àwọn tó bí wọn rí wọ́n gbé
lómi lọ́dún kòtò wọ́n á lọ fi tí lẹ́nu kòtò hàn. bí bá ti rí àwọn bàbá fọ́ọ̀fàdà àwọn yóò máa rí àwọn fọ́ọ̀mọ̀dà àwọn. láàrin mẹ́rin ìyá wá ìbò àkàbọ̀. ìbílẹ̀ ìbọ̀bà ìyàwó ìfọ̀rọ̀mọ̀ ìyá ìyá ìbọ̀bà ìyàwó ìfọ̀rọ̀mọ̀ ìyá. إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. wọ́n lè wọ́n ní gbogbo ayé o òun ni o bàtí òun wá rí wọn lójú òun sùn ni bàtí òun wá rí wọn tí wọ́n déwájú òun رأيتهم لي ساجدين wọ́n forí balẹ̀ fún kì í ṣe kí wọ́n forí balẹ̀ wọ́n kírun wọ́n gbà fún ìmọ́lẹ̀ ọlọ́run tó wọlé wá ní. Bẹ́ẹ̀ni ẹni bá sọ pé kò sí títẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù yìí. Mẹ́rin ilé oyè wàhálà àfẹ́dúró àtàbọ̀. Bẹ́ẹ̀ni. Ìbílẹ̀ ìlú ọ̀gbẹ̀yẹ̀ òní lọ́nà ìyá. Àwọn olùsùnjúlù máa ń lè Adama, olùsùnjúlù máa ń lè Yusuf. Bí o bá sí pé àátẹ̀ fún yàn, bá a bá tẹ̀ ó lẹ́yìn àátẹ̀ fún yàn. أحد عشر كوكبا والشمس والقمر. tó o bá yẹ tó bá ní ìmọ̀ bá ti ní rẹ̀ ìmọ̀ ọ̀ tàbí tu òyì ọ wọn náà wọ́n ti bẹ̀rẹ̀ àkùránì ó ní kí ní àìtó àhádà àṣẹrẹ kawkaba ó ló wọ́n rí ìràwọ̀ mọ́kànlá. والشمس òun wá yóò rò ní. والقمر òun wá yóò sùpàgọ́. رأيتهم لي ساجدين. ọlọ́wọ́ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn wọ́n wá fún ìbàdàn fún un tí ń jẹ́ ọmọ ìyá rẹ̀. ìràwọ̀ kéèyàn kọ̀ ìràwọ̀ ṣèbí dáná ti bí ẹ ti kókò ń gbọ́dọ̀ àwọn olójú sọ́mọ̀ ní wọ́n yí. èsì tùrú ni Ádámù wàsàkìrù ìlà ìbílísà àbá àstàkbàr. káwá ní ìràwọ̀ kẹ́ ó fò ó ń wá láti sánmà ó wá fò nígbà rẹ̀ síwájú ẹ̀yẹ ó ti mọ̀ pàkàtà lẹ́ni tọ́rọ̀ láàyè. ìmọ̀lẹ̀ láàyè tí ó ṣe pàtàkì. èsì tùrú ni Ádámù wàsàkìrù ìlà ìbílísà àbá àstàkbàr. bẹ́ẹ̀ni a máa ń tẹ̀ nínú ayé ó ní àwọn tá a tẹ̀ fún mi ó kì wọn dáadáa. kúmi wà áyírí wọ́n fi tẹ̀bùdìyà ayé wà áyírí wà áyé kó nà fúyà. ó ní iye wọn ní ìwọ̀n àwọn afáàlẹ̀. bẹ́ẹ̀ bá wá sí wá sí àpamọ́ lóko kan fún ọ tó ní o máa tẹ̀ fáfá rẹ̀ ládùúgbò ìmáàmù rẹ̀ ó ní o máa gbọ̀dọ̀ kí olùkọ́ kó máa ṣe asàlámù alaykum wá náwó sí báyìí kó ikú wa wọn lè. kúmi wà áyírí. àwọn tí wọn máa ń kárí yàtọ̀ sọ́nà ohun tí wọn ò ṣẹ́bọ̀. wọ́n fi tẹ̀bùdìyà. ọlọ́run wá yàn wọ́n sílẹ̀ ó yàn wọ́n sí ní ilé òyìn àwọn kan sí tó yàn wọ́n sílẹ̀. káàdì wà áyírí wà áyé kó nà fúyà. ẹ̀kọ́ bí mọ̀lẹ́ ayé àkùránì kan lẹ́nu àkùránì tó lọ wí bẹ́ẹ̀ bá ń gbónú àkùránì dáadáa ọlọ́run á ní ìwé sọ lónìí yóò sì tàbá ní ìgbà gbogbo. tó bá ń gbónú àkùránì dáadáa ó mọ̀ pààrọ̀ tí wí òdodo yìí. kalamu kadimu fún mi ní mu'allimi. kumuli mu'allimi wa fi tabdila kada al-mu'allim an yakuna rasula. إنما يخشى الله إنما يخشى الله من عباده العلماء. إنما يخشى الله من عباده العلماء. إنما يخشى الله من عباده
dáláyé o làwọn àfa ó ní mo tijú wọn èmi ọmọ màmá tijú wọn. wà mí lè ná sí wọn tẹ̀wé ni wọ́n yà ní àárín. bẹ́ẹ̀ni mo fún kẹ́yìn fún àyẹ̀wò àmì rò. كذلك إنما يخسر الله من عباده ومن الناس ومن الناس jẹjẹ yẹn mara wọn àwọn èèyàn nínú ènìyàn táyé mà ní ènìyàn tí wọ́n ń pèlè ènìyàn láàrin àwọn èèyàn wọn mara wọn. orí ẹ̀dá sí. àwọn ní bẹ nínú àwọn ènìyàn tí mi ọlọ́run pèlè èèyàn. ọ̀gá wárí. níbẹ̀ nínú àwọn adáwọ̀bá. wọ́n yí àná mi mọ̀fọ́tẹ́lì fún àyíwá lọ. súrà tí mo súrà kìí. Suratul Fatir. Suratul Fatir. Suratul Fatir. Aya kìí. Quran 35 aya 28 wọ́n náà wò ó ní Quran rẹ̀. wọ́n ní ẹ̀ná sí. níbẹ̀ nínú àwọn èèyàn tí mo dá sáyé tẹ̀lé ọ̀rọ̀ pè wọ́n lé. wọ́n kà wárí. àti àwọn dábàá tí mo dá níbẹ̀ nínú bàbá yìí. akramakumullah kawari. nínú dábàá ọlọ́run ni ràkúnmí ń bẹ. nínú dábàá ọlọ́run ni màálùú ń bẹ. kawari. nínú dábàá ọlọ́run ni àwọn ẹran ń bẹ. kawari. nínú dábàá ọlọ́run ni ẹyẹ ọ̀kín ń bẹ. kawari. nínú dábàá ọlọ́run ni ejò ń bẹ. kawari. nínú dábàá ọlọ́run ni ẹkùn kìnìún gbogbo bẹ́ẹ̀. kawari. ìyá tí wọ́n ti bí ẹ̀rọ ní ìwòye àkúrí. tọ́pọ̀ mọ́ kó jẹun. ẹni tí òní tí wọ́n lè bá nínú rẹ̀. nínú báwọn ti dà tó fi àmì sí lára fún mílíọ̀nù kan bẹ́ẹ̀. kawari. bẹ́ẹ̀ àkúnmí láti tán tó bẹ́ẹ̀ jẹun yóò sì jẹun sí símọ̀tì sínú rẹ̀. oṣù mẹ́fà ní máa jẹ sí o. nítorí tó bá bẹ́ẹ̀ ní ìrìn àjò bí òwà ní tí ó jẹ ẹwà yóò wà oúnjẹ tó fẹ́ jẹ yóò wà pọ̀ sẹ́nu yóò máa jẹun. yóò máa jẹun. ومن الناس والكوابر والأنعام wọ́n yà ámì àwọn ìjàkùtì rẹ̀ lọ́wọ́ ṣe fún yín. مختلف ألوانه àwọn tẹ̀ ń jẹun náà ni o. àwọn tẹ̀ ń yẹ tẹ́lẹ̀ lọ́wọ́ fi dá yín lọ́dà o. mo kò tẹ́lẹ̀ fún àlùwà ni wọ́n lọ́wọ́ fi bá ti dá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba wọn. كذلك wọ́n ní bẹ́ẹ̀ náà ni. إنما يخشى الله من عباده العلماء nínú àwọn tẹ́lẹ̀ náà fẹ́ràn jù tí wọ́n gbà tí wọ́n gbé. I love them most. mo gbà tí wọ́n gan èmi ọ̀run fẹ́ràn wọn gan ló ń dá sí pé àfọ ọ̀run ní tán lórílẹ̀ ayé táyé tó báyìí. àwọn fèkì àfàbẹ́ o àwọn afáfá fèkì àwọn àlùfáà tí wọ́n ń bá ọkọ̀ àpàdé. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ àwọn náà ni wọ́n sábà ń lọ. فإن الله àwọn àgbẹ̀ àwọn ní tí wọ́n yẹ. عزيز غفور إن الله عزيز غفور alábí nínú àwọn tí mo láìkì jù láyé tí mo ọlọ́run bí mo fẹ́ràn àwọn ilé mo tún bẹ̀rù wọn. mo bẹ̀rù wọn àwọn náà làwọn àfa àwọn tí wọ́n mọ̀ tí wọ́n lò àwọn tí wọ́n mọ̀ tí wọ́n lò ọ̀tọ̀ ní ká wí ọ̀tọ̀ ní ká lò. إنما يخشى الله العلم بلا عمل كالشجر بلا ثمر. ìmọ̀tẹ́ yẹn bá mọ̀ tí o bá rí lò tá a bá rí lára ẹ̀ ó dàbí ibi tí o lè sùn ibi tí o ní lára. بعباده العلماء Gíláàsì náà ti sẹ́yìn. Ìdíyẹ̀ tá a lè sọ bá kí àlè kí. Àwọn ọmọ ní kí. Àwọn àfọ̀ ọlọ́run àwọn ọlọ́run bẹ̀rù. Kẹ́nìkan wá lóhùn fẹ́ràn àfà. Ṣèlú àwọn afáfá àwọn kéèké àfà tó yí lóru fẹ́ràn. Àwọn àfà gidi àwọn yẹn fẹ́ràn wọn. Àwọn tó ń tẹ ọlọ́run mọ̀ tó ń dá wọn mọ̀. إنما يخشى الله Wọ́n lè sọ yà láwùjọ bẹ́ẹ̀ lọ́wọ́. من عباده العلماء
yìí nù. Àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn tẹ̀lé ọlọ́run fẹ́ràn. Àwọn tẹ̀lé ọlọ́run láì àwọn tẹ̀lé ọlọ́run ń wá tó ń wù láti rí. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. من أراد مؤنسا فالقرآن يكفيه. من أراد صيبا فالقرآن يكفيه. من أراد صاحبا والله يكفيه. من أراد مؤنسا فالقرآن يكفيه. من أراد غنى فالقناعة تكفيه. من أراد موعظة فالموت من أراد صاحبا فالله يكفيه. أنا بقول الله يقول لي يا الله أتبي له كذا lọ́rọ̀ láyò ọlọ́run ọ̀rẹ́ èèyàn ọlọ́run là ń pè ayé pẹ̀lú yìí bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ ti rò gbogbo. ó ní wọ́n náà wá dààmú ó ní sá. لو أنزلنا هذا القرآن عليك على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. wọ́n sọ kalẹ̀ lórí àpáta. Alẹ́ jẹ́bẹ̀lì. Kí ni Kùránì wá lórí àpáta? Kùránì kú lórí àpáta. Bọ́lá ti jọra wọn. Àpáta kọ́ lọ́wọ́ mi. Àpáta kọ́ lọ́wọ́ mi. Àwọn mi ti ń bá sọ Kùránì kalẹ̀ lórí ayé àti ọ̀run. Ti ń bá sọ Kùránì kalẹ̀ lórí bùkátà rẹ̀. Ìyá àgbáyé ìkọ̀ àná àyà ìjẹ́bẹ̀lì. Alẹ́ àti ọ̀run ṣe bá ara yé ṣe àárọ̀ rẹ̀ ọ̀run sì tó ìtàrí nù. Ọlọ́run ní ti máa sọ àwòrán mi kalẹ̀ lé lórí. Àyà ìjẹ́bẹ̀lì. Láwọn ìjẹ̀wò. Láwọn ìjẹ̀wò ọ̀pọ̀ ẹ̀sìn àrùn mọ̀tàṣọ́rọ̀ di àrùn mi lè fèsì yá tí mi yá. Nígbà ní bá ṣe ń bá sórí bùkátà rẹ̀ ni ẹ̀rọ sì máa bá. Mọ̀tàṣọ́rọ̀ di àrùn. Àwọn bàbá wa ti dán ìmọ̀ àwọn òpó bí màá ṣe pẹ̀lú abúlé tí ò ní fáàlì yìí mọ́. Àmọ́ wọ́n ní ìkàwé nínú àwòrán. Aláṣà ń bẹ ó pààyà yíyé wà lọ́rùn náà kó aṣọ white aṣọ funfun. Ọwọ́ gbé àwòrán lórí ìgbà ọlọ́lá. Ó wá ká àyà yẹn nígbà tó kà ó wá ju Kùránì yẹn sínú àpò. Lára àìtẹ̀wò. Lára àìtẹ̀wò خاشعا متصدعا من خشية الله. Ọlọ́run fi àpò yẹn kọ́ sókè sórí àjà. Ọlọ́run fi báyìí yẹn kọ́ sílẹ̀. Bí bùkátà kan bá ti wá dé tó mú lẹ́rìí, yóò wá lọ gbé àpò yẹn
yóò wá máa sọ kalẹ̀ yóò gbé kura yìí yóò máa gbé wọ̀ yóò máa gbé wọ̀ látòkè yóò wá máa kàwé lẹ́wọ̀n àǹzá. ìyá àmàlìmá ìkọ̀rọ̀ àná àyà àjàmọ̀lì. lọ́jọ́ bùkátà yóò dàbí àpáta lójú mi ni àwọn kùránì rẹ kò tí ní bàbá sọ kalẹ̀ ní. àyà àjàmọ̀lì. lọ́wọ́ àìtọ́ fọ́ọ̀sì متصدعا من خشية الله. ọmọ àyìnbó bùkátà náà lẹ́ẹ̀kẹ́lẹ́ ẹ̀rọ bàbá bẹ́ẹ̀ wọ́n ti wá ń ta bùkátà yìí. bùkátà náà látara ìbẹ̀rù ọlọ́run yóò máa yọ bí ìgbà tí òòrùn bá ń yọ òní. من خشية الله. látara ìpáyà ọlọ́run kékeré náà kùránì àbáyé tí ò yí ọmọ yìí. kùránì tí ò yí ọ kùránì tí ò yí ọ yìí. من خشية الله. àyẹ̀wò ẹni tó máa lọ kùránì ni tí ò bá gbọ́. kódà tọ́lá àwọn àfa mi ò jọ́wọ́ làbá àti kàkùránì lẹ́yìn. níbi tá a ti délé àfa rẹ̀ tá a kùránì lẹ́yìn. من خشية الله. àyẹ̀wò ẹni mùsùlùmí tó ní kùránì lẹ́. من خشية الله. ẹ̀yà àwọn mùsùlùmí kiri wọ́n ní kùránì yẹ wọ́n ní inú mọ́tò wọ́n ní inú ọ́fíìsì wọ́n ní inú yàrá wọ́n ní pálọ̀. wọ́n gbà pé ayé mánú àwọn lèdè. من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. ọlọ́run ní tíkàlẹ̀ àǹfà ọlọ́run yóò lọ sí mo sọ yẹn o àgbẹ̀dúgbò ọ̀rọ̀ ni o. نضربها للناس ọmọ mo wá ní bí ẹ̀nà tí wọ́n náà gbọ́. لعلهم يتفكرون. bóyá dáká inú lè pé oyún lè pé ẹ̀yẹ mọ tí mo wí. ẹ̀yẹ mọ tí mo wí. àlùkùránì kọjá tọmọdé rí ṣeré. láyé wọ́n sùúrù nígbà tó rà wù rẹ̀. لا يمسه إلا المطهرون. kùránì sì lófin. èèyàn mélòó ní ta èèyàn mélòó ló mọ̀ fún ẹ̀ èèyàn mélòó ló bá gbà á ṣeré. nítorí wàá bẹ̀rẹ̀ alábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kún àálìmọ̀ àwọn muta'alliman àwọn sa'ilan wọ́n náà tẹ́kùn ẹ̀ rọ́ọ̀rẹ́ à. wọ́n ní kí ni ọjọ́ ní kájà kọ̀ọ̀kan kálẹ̀ kẹta wọ́n ní ká má jẹ kẹrẹ wọ́n ní wọ́n náà tẹ́kùn mọ́ kù gídọ̀. wọ́n ní kún àálìmọ̀ lọ́jà àfà ẹni tí wọ́n mú alukùránì gẹ́gẹ́ èyí ń dàgbà kéwù kùránì tó ẹni náà yẹ ẹ̀wọ́n ló mú. àdébà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ìlú mi máa ní ìlànà méjì ló sọ wọ́n ní ẹwà mímọ̀ láti gbà tí wọ́n bá ti bí ilé ìlú ìlànà bíi títí tẹ́tù wọ́n sọ àyè. ìyá kan jò ní ó ṣe wàlímà lẹ́kọ̀ọ́ ìyẹn last week 60 years of age. ó ṣe wàlímà tó Quran. kí ló kúrò àrẹ sí tó lè ka Quran. ọ̀rọ̀ ọmọ tí kì í sọ̀rọ̀ èèyàn kan. ó ní kúrò àádìí mà lọ́jà àbá. tó máa ń mú ọ ọjà kúkú jáfa èèyàn máa jáfa lọkùnrin á máa jáfa lórí. لا يمسه إلا المطهرون. àìmọye obìnrin tó mọ Al-Qur'an mímọ Al-Qur'an rẹ tó mọ Qur'an rẹ ní ọjọ́ kílè rẹ bàjẹ́. ọkùnrin mi ò wúlò àwọn ọkùnrin náà kọ́ yìí gbọ́mìnira láńtà ọkùnrin mi ò má lẹ́yìn fún mọ́ wọn abẹ́rẹ́ ọkùnrin tó kò kán. تلاوتك القرآن خير تجارة تنال بعلمه إقبال في جنة المأوى. bí obìnrin bá wá mọ̀ látara mímọ̀ tó máa ń yìí wà dílé rẹ̀ mú. ilé yẹn wà lè bàjẹ́ ilé yẹn wà lè fọ́ ilé yẹn wà lè túká. torí ló máa lo Al-Qur'ani fi gáàdì inú rẹ̀. بتقرأ
بها تزداد حسنا وبهجة وتقياها أحلى من المن والسلوى. bẹ́ẹ̀ni ọyẹ́ bá ti lè kó ọkọ̀ àti dá àpá kó muta'allima lọ́jọ́ akẹ́kọ̀ọ́ àwa lè ké àwa ìwà tó wọ́n wá yìí ó kó gara bá wọn àmọ́ musa gbé ìlú mú wá náà kó lè máa wá dáadáa. ó ní kíkà tó ka kúránì ni. ẹ̀yà máa ka kúránì ẹlọ́wọ́ wà fún mi mímọ́ tí wọ́n mú àkùránì ní pàtàkì tí wọ́n ń lò bẹ́ẹ̀ bá yọrọ ọ̀kan báyìí ẹ̀ máa lè mọ̀lẹ́ lára wọn. wà bá jẹta. ẹ̀yìn gbà ìmọ̀lẹ̀ mẹ́ta lè dé. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àmàlà mi lẹ́yìn máa ń ní wá sáyọ́. má jẹ́ kó kù rẹ̀ pọ̀ jù. ìgbà yìí lọ. ọ̀wọ́. kùránì ta pọ̀ ìmọ̀lẹ̀ yìí tó bá tún gbọ́n bá la kì í jáde. kàlámù kọ̀dímù ìyá yamani sàmà àrò kànáńsà ọ̀lẹ́ wàfíìrì wà ní jẹ́tì. Al-Qur'an Karim ó ní tó bá fi lè pẹ́ tó wá jẹ́ akẹ́kọ̀ọ́ fún sa ìyẹn lọ́jọ́ ẹni tí ó máa béèrè. ìyẹn ló fà á tó fi jásí pé nítorí wọn pẹ́ tó bá lọ́jọ́ àfa àti nǹkan kékeré tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó náà wà lọ́lẹ́ dé mo fẹ́ mọ̀. lọ́jọ́ ẹni tó máa lọ́jọ́ wá sí tó máa béèrè bẹ́ẹ̀. ẹni tó máa lọ wá sí tó máa gbọ́ wá sí tó náà máa béèrè béèrè ibi ẹ̀sìn rẹ̀ kù sí. táyì lámú fọlẹ́ ìfẹ́ ìmáríwò ìròyìn àlìmọ́. nígbà tí wọ́n bí gbogbo ayé kò sẹ́ni wọ́n bí ìmọ̀mọ́. wọlé ìfàkùrọ̀ ìnirò kàmẹ́nirò ẹ̀já nílò. ẹni ó kọ̀ tí ò wá mímọ̀ níjọ́ tó ń dàgbà níjọ́ tó wá nú ayé òun gangan láì mọ̀. nígbà tí wọ́n bí gbogbo ayé gbogbo ayé ẹgbẹ́ lókè wọ́n ṣiṣẹ́ bíbẹ̀ ni. a máa ń rìn dédé àárín èyí tí wọ́n tó pè é lóko tí wọ́n pè é. àlùbàdàgbò mú bí àlùbàdàgbò. wọ́n kọ́ ní ẹ̀yìn kò sí lọ́wọ́ wọn. ra abẹ́rẹ́ wà bá a fẹ́ o. nígbà tí bẹ̀rẹ̀ náà ilẹ̀ ta sí díẹ̀. wọ́n kọ́ ní ẹ̀yìn. wọ́n mú ohun tó bá wọ́n máa wí. wọ́n kọ́ ní ẹ̀yìn. òkè táwọn ń lọ làwọn ń kò tiwa. wọ́n kọ́ ní ẹ̀yìn. ilẹ̀ ta sí díẹ̀. wọ́n kọ́ ní ẹ̀yìn. wọ́n máa rìn débẹ̀ yìí. ra abẹ́rẹ́ wà bá a fẹ́ o. ètò dàbí lójú ni pé ìwọ́n kọ́ ló ní ayé rẹ̀ tó lò wọ́n kú wọ́n ni. ونبئس في الحلال وفي الحرام bàbá ti lè tó bá wọn tó bá dé àfa àjọmọ kí owó bá jọmọ tó jẹ́ ni ó máa béèrè. وكل علم wàlá àtẹkùnrin rárá látẹkùn mọ̀kúndínlọ́n. má jẹ́rìí tí ó máa bínú sáwọn onímọ̀ má máa bínú sí ẹ tó kẹ́kọ̀ọ́ ìwọ náà ló bínú sáwọn ọmọ kí ó lágbogbo bó wẹ́ẹ̀dì yẹn ti àbí tó wá lọ́nà àwọn ọmọ kí ó àwọn ni wọ́n ń gbé ìyẹn rẹ̀ sí ìlú. ببني وحيد sáádà. ساك في قومه فتى ودورك إجاه عليك يسير. ìwọ́n náà rí ìtọ́ ní kan ṣe yìí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀sìn ló bá jà. bẹ́ẹ̀ ọ̀rá ní bí nǹkan ò bá ṣe èèyàn ó jẹ́ kí èèyàn máa ṣe nǹkan. nǹkan bọ̀rọ̀ ṣẹlẹ̀ ní méjèèjì bí nǹkan ò bá ṣe ọ́ gbìyànjú ò máa ṣe nǹkan. torí tó o bá ti ṣe nǹkan nǹkan ó ṣe ọ́. ببني وحيد bẹ́ẹ̀ni ساك في قومه فتى. gbogbo ẹni tí ìmọ̀ bá ti wà lára ẹ̀ má jẹ́ ẹni tí ó máa bínú ẹ̀. wọ́n lè bínú olè ọlọ́run tó máa bínú ẹ̀ ò ní ní. وكونك إجاه عليك يسير. àwọn Yorùbá wọ́n ní ẹni ṣe bí kò ní ìdí ká ṣépè fún ibi àrùn òyìnbí. ìmọ̀lẹ̀ tó náà bá tàn tẹ́yìn ká bá gbó sí ìkan tó kú kò ní mọ̀gbà tó wù ú kú
yóò máa kú fún ìmọ́lẹ̀ yẹn kó dé. bíbá mi yóò wà ní ibi yóò. bẹ́ẹ̀ni sáàgà fi lè bá òní wàdà. má jẹ́ ní tí ó máa bínú sáwọn tí wọ́n lọ lé kéwù. má jẹ́ ní tí ó máa bínú sáwọn mùsùlùmí tí wọ́n lọ ń gbọ́ wá sí. wà ní ibi yóò. wọ́n náà má sì máa bínú sẹ́gbẹ́ rẹ̀. sáàgà fi lè bá òní wàdà. وكونك إجاما عليك يسير. gbàgbé ẹ wá gbé sẹ́dá fi dòwò ní àwọn òṣìṣẹ́ kù tó ló bá yé ní wọ́n wo. àwọn bàbá ńlá rẹ̀ náà ti lówó kó tó dé. وكونك إجاما. tó bá lọ bèrè tán wọ́n sọ iye àyèmọ̀ iye iṣẹ́ tí wọ́n sì tọ́. عليك يسير. wọ́n ní ló lọ dì mú dàgbà. وكونك إجاما عليك يسير. تبا لما يمشي ويصبح لاهيا. ọ̀nà orí ikú ni. تبا لما يمشي. kò sóri níbẹ̀ wàhálà ni. لما يمشي. ẹni tó ṣe pé àtàárọ̀ rẹ̀ àtọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ àti ìrọ̀lẹ́ rẹ̀ eré pàdékàn sí. تبا لما يمشي ويصبح لاهيا. lájà òwúrọ̀ ni mo dáadáa máa kà á bó bá wọn lọ́sọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n mọ̀ kí wọ́n kọ̀. ومرام معدوم أي مسيروب. ẹni náà mọ̀ tún tí ó jẹ tí ó mú lọ ọmọ arábìnrin rẹ̀ lórí pé tó bá ní lárí. ó jẹ́ ní kò ní lárí tó bá lè sọ kí ló fẹ́ dà. tí ó máa rí rẹ̀ ní pé òun náà fẹ́ máa lọ bí oníṣẹ́ láti lò jẹ́. nísàlẹ̀ kágbá yìí o. تبا لما يمشي. òun fẹ́ fẹ́ obìnrin tí ẹ̀fọn ò yẹ rí. wọ́n ló di méjì kí ló tún kù. àbí tó bá lẹ̀ tó bá wù ú kó wù tíráàbù òun lọ lọ́dọ̀ kó lọ Amẹ́ríkà kó ń gba Amẹ́ríkà ní Germany tó ń bá ti kó lẹ kó ń máa bọ̀ Nàìjíríà kó ń tún wá sinmi sílé wọn ló di mẹ́ta. تبا لما يمشي ويصبح لاهيا. tábà ní má dùn sí. تبا لما يمشي ويصبح لاهيا. wàyúsùnmíwù màjúwúlù ló wá wàyúsùnmíwù láàyè. تبا لما يمشي ويصبح لاهيا. وما معكم أي مسيروب. máa ń kí ló ní kí lẹ́yìn ẹlẹ́kẹta kí ló tún wọlé kò sí mọ́. báwa wù ènìyàn dáadáa ká ìlú òkú. gbogbo tó bàjẹ́ tó kúnlẹ̀ ìwọ orí kan tó máa rán nú ẹ̀ pé kó lè dá. mọ́sálásí làwọn mùsùlùmí ò ní kọ́ yìí. àìmọye làwọn ọmọ tó ní wọ́n pé tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ wúlò fẹ́sìn wọ́n fẹ́ wúlò fáyé wọ́n fẹ́ wúlò fúnra wọn wọ́n fẹ́ wúlò fún Ọlọ́run tí wọ́n ò léyìn rán wọn. تبا لما يمشي ويصبح لاهيا. nígbà tí èèyàn lé ọmọ mẹ́ẹ̀ẹ́dógún táwọn òbí lọ́wọ́ ẹ̀kọ́ gbọdọ̀ tí mo rò pọ̀ láti fi ṣe ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years of age. إذا رأيت صفوفا في مساجدنا ومن فقير ومسكين ومحروم. ọmọ 15 years bóòlù ti rí àwọn tó bí ọkọ àpọ̀n sí láyé mọ̀ wọ́n sí àbí mi ò ní mò ń ní kò sì sẹ́ni tí ó ràn án bí ò bá sì lọ sí iṣẹ́ yìí ká jẹun. إذا رأيت صفوفا ọlọ́mọ ìdòlè tẹ̀lé kí ló fà. في مساجدنا bẹ́ẹ̀ni ومن فقير wọ́n mi sì. ومسكين ومحروم. nínú ìgbà tó ṣe pé kòkòrò máa bá nílẹ̀ o. ojú kòkòrò nínú ìgbà nílẹ̀ èyí tí ò dáa. lọ́dọ̀ ọba mẹ́rin ẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ àbí ká fọ ọ̀rọ̀ rẹ̀ síbi fẹ́ẹ̀lì. lórí àwọn tó ní àwọn tó bí wọ́n ní kí ló wá lé lórí.
kí ló bá dé ní kó bá ti yẹ kí ló bá dé ní kó máa retí kó bàjẹ́ bẹ́ẹ̀ nìkan kó tó dà fún ọ. إذا رأيت زلفا àwọn ọmọ tí wọn ní ti pẹ̀lú nẹ́ẹ̀sì. في مساجدنا